no do me no hear ya go we not you jere eko no so sari aso so for dia ina se aso so bia dia ina se kuma agwa kuma mumu ya gbo pagbo egbin no bo uki agbo we not you uki ya gbe ni we ya Vamos piano te we mo jere e o ka ya no se o sa o e o ka ya no se o sa ni e o ko ya no se o sa ni e mi no vi si kokore mi no vi si ana dire o bring it down emi ga wa sunu dama e ki ari wa bo wa yo to jere ani ma ni mi temptation
Orientation rẹ̀ gbàgbọ́n yá o. Ìmọ̀rin náà ṣọlọ́rọ̀ wọn ìwẹ̀ gbé náà. Uma ẹ̀wẹ̀ wò máa mú mu. Mùgá gbọ́ pàgbé èdè ìfìyà. Èrú tó wù ẹnu ti hàn. Fẹ́ kọ́wé bó o. Lúrẹ̀ yàrá gbègbè o. Fẹ́ kó tún mẹ́ bóni. Lúrẹ̀ yà gbé liwu ẹnu bí ẹ. Fẹ́ kó tún mẹ́ bó o. Lúrẹ̀ yà gbé mọ̀nú bí ẹ lẹ̀ wá o. Fẹ́ kó tún mẹ́ bóni. Òkè lúrẹ̀ yà lóore nàrè o. Ìmọ̀rin náà ṣọlọ́rọ̀ wọn ìwẹ̀ gbé náà. Ẹ kò yà náà sọ sàríyé o. Ẹ kò yà náà sọ sàrùn. Dèmi náà bí ṣọlọ́rọ̀. Wọ́n ṣe náà rè o.